Aláròyé máa wí o. Ìbò ọdún 2027 kò pọn dandan kí n díje dupò ààrẹ Nàìjíríà. Peter Obi. Òǹdíje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò gbogbogbò tó wáyé lọ́dún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party. Peter Obi ti sọ pé kì í ṣe dandan fún òun láti díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú náà. Ó ní ohun tó ṣe pàtàkì jùlọ fún òun ni pé kí ẹgbẹ́ òṣèlú náà fààyè gba oníkálukú láti díje. Alukoro ètò ìròyìn ọ̀gbẹ́ni Peter Obi Ibrahim Umar ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ láìpẹ́ yìí pé Peter Obi kò fi dandan lé láti dupò ààrẹ orílẹ̀-èdè lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, àìpẹ́ yìí ni alukoro ètò ìròyìn ẹgbẹ́ òṣèlú yìí Obiora Ufo tako àhesọ kan tó ń lọ nígboro pé ẹgbẹ́ náà máa fa Peter Obi àti gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti kalẹ̀ láti díje dupò ààrẹ àti gómìnà nínú ọdún 2027. Àbáyọ̀mí Arábàmbí tí í ṣe alukoro ẹgbẹ́ òṣèlú Labour Party tí wọ́n pín sí méjì ló kọ́kọ́ bá àwọn oníròyìn sọ̀rọ̀ pé ẹgbẹ́ Labour Party máa fa Obi kalẹ̀ láti kojú ààrẹ Tinubu lọ́dún 2027. Ní ìdáhùn sí ìbéèrè táwọn oníròyìn kan bí lórí ọ̀rọ̀ tí alága ẹgbẹ́ náà Àbúrè sọ pé wọn kò ní fún Peter Obi ní tíkẹ́ẹ̀tì lọ́fẹ̀ẹ́ láì ṣe pé wọ́n ṣètò ìbò abẹ́lé. Umar ní ọ̀rọ̀ náà kò nítumọ̀ sí ọ̀gá òun nítorí òun pàápàá kò fi dandan lé pé òun gbọ́dọ̀ díje dupò náà lọ́dún 2027. Peter Obi kò rí ọ̀rọ̀ náà rò rárá. Kì í ṣe olóṣèlú kan tó fẹ́ kú sórí ìdíje kankan. Ohun tó jẹ́ lógún jùlọ ni bí ìlọsíwájú gidi máa dé bá ètò ìjọba àwarawa, ìyẹn ìjọba democracy tá à ń ṣe lórílẹ̀‐èdè yìí. Mo fẹ́ kó di mímọ̀ fún àwọn aráàlú pé Obi pàápàá kò fi dandan lé pé òun gbọ́dọ̀ díje dupò ààrẹ lọ́dún 2027. Bẹ́ẹ̀ ni kò nífẹ̀ẹ́ sí tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ẹnikẹ́ni. Gbangba làṣà ta ló fẹ́ fi ọ̀rọ̀ náà ṣe. Bí àsìkò bá tó, a mọ nǹkan tó kù láti ṣe. Ó rọ àwọn aráàlú àtàwọn olólùfẹ́ rẹ̀ gbogbo lórílẹ̀‐èdè yìí pé kí wọ́n máa fòye bá ọ̀rọ̀ náà lọ títí láti mọ ohun tí yóò ṣẹlẹ̀ láàrin ìlú. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.